ọmọ Tinubu ti yarí, ọmọ Tinubu ti yarí. Ó ti ní bàbá mi tíjọba ò bá ṣe ṣe ẹgbẹ́ sílẹ̀ tàbí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Kí ni ìtumọ̀ yẹn? Ọmọ Yorùbá à ń sọ fún yín, ṣùgbọ́n nígbà táwa ń sọ torí pé bàbá Akíntóyè ló sọ, torí pé Chief Sunday Igboho ló sọ, torí pé àwa mídíà tí a jẹ́ nǹkan kan la sọ, ẹ ń ka ọ̀rọ̀ wa kúsọkúsọ. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lénìí, ẹ sọ fún mi orílẹ̀-èdè wo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀? À ń sọ fún yín wípé kò sí nǹkan tó dàbí kí a gba òmìnira, kó ní kálukú dá dúró, ká bẹ̀rẹ̀ sí ní gbègbè ayé ìrọ̀rùn. Ṣùgbọ́n nígbà táwa ń sọ̀rọ̀ yìí, ẹ rò pé bóyá orí wa ò pé, ẹ rí wa bẹni tí ó mọ̀ kan tó ń ṣe. Nígbà tó jẹ́ wípé ẹ̀yin fún ara yín ẹ mọ̀ pọ́rọ̀ tá à ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni, ẹ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni, ṣùgbọ́n nítorí pé kan tá à ń sọ ò pé yín, ẹ kọ etí ikún sí i. Nísìnyí ọmọ Tinubu fún ara ẹ̀ ló ń fún bàbá ẹ̀ nímọ̀ràn wípé bàbá mi tíjọba ò bá ṣe ṣe ẹ fi sílẹ̀ tàbí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Àwa mọ̀ pé ohun tó máa gbẹ̀yìn ẹ̀ rèé, àwa mọ̀ right from time, a mọ̀ pé ohun tó máa gbẹ̀yìn orílẹ̀-èdè burúkú yìí ni wípé kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ kó lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. Under normal circumstances kò sí nǹkan tó burú jù tí orílẹ̀-èdè Nàìjíríà bá pín sí mẹ́ta. Now ẹ sọ fún mi orílẹ̀-èdè wo ló wà lágbàáyé tí minimum wages wọn tó less than 300,000 Nigerian money? Kò sí. Ẹ lọ wò káàkiri àgbáláyé, ẹ lọ wò ó. Ṣùgbọ́n ẹ̀yin lídà tiwa tiyín ló máa ń yé yín, torí pé ẹ ò kí ẹ̀ nípa àwọn ènìyàn. Now ẹ wò ìtìjú ńlá gbà ló jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn òṣìṣẹ́ máa daṣẹ́ sílẹ̀. Orílẹ̀-èdè wo ló wà lénìí tí àwọn òṣìṣẹ́ wọn tó ń daṣẹ́ sílẹ̀? Tó bá yẹ máa ní Nàìjíríà, wọ́n Nàìjíríà giant of Africa. Ẹ lọ wo iye táwọn sẹ́nétọ̀ ń gbà. Sẹ́nétọ̀ tó wẹ̀ kéré jù ló gba 30 million. Kò mú àwọn Ghana must go, kò mú àwọn luggages, kò mú ọ̀tọ́ fi owó wá fún wọn o. Ìtìjọba mọ̀ nípa ẹ̀ tó jẹ́ legal 30 million. Ó wá lè fún yín láti san 300,000 fún ẹni tí ó ń ṣiṣẹ́ nínú òòrùn tó máa wà nínú òòrùn látàárọ̀ dalẹ́. Ó lè fún yín láti san 300,000. Ẹ rí pé olórí burúkú ni, ẹ rí pé olórí burúkú èèyàn ni. Ẹ ṣàfẹ́ sọ gbogbo èèyàn di àlùmájìrì. A dẹ̀ sọ fún yín wípé tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe, ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Àwọn kan tó ń ga sẹ́yìn abẹ́rẹ́ wọ́n pariwo restructuring. Ẹ sọ fún mi láàrin èmi àti yín, ṣé restructuring ni solution Nàìjíríà? Àwọn kan nígbàgbọ́ pé ẹ tá bá gba restructuring from there àti pè fún orílẹ̀-èdè Yorùbá ó máa easy. Kí ló tẹ̀ ń tanra yín? Why are you guys deceiving yourself? Olóyè Igboho dìde, wọ́n pariwo ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ kó ní kálukú máa lọ. Bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, bàbá dáadáa tọ́lọ́wọ́n á bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn, tọ́lọ́wọ́n á jẹ́ kẹ́mi wọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, tọ́lọ́wọ́n á jẹ́ kẹ́mi wọn gùn dáadáa. Bàbá yìí bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Àwa mídíà à ń fojoojúmọ́ pariwo ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Now ẹ wo mess tó ń ṣẹlẹ̀ nísìn, gbogbo country wa shut down. Àwa ọ̀dọ́ mo rò pé opportunity ló yẹ kí lè jẹ́ fún wa láti pè fún ìdásílẹ̀ òmìnira orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, torí wípé àwọn tí wọ́n ní blueprint Nàìjíríà lọ́wọ́ tó ń kọ̀ntrólù yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹranko ni wọ́n. Òun làwa ṣe ń sọ fún bàbá Tinubu wípé ẹ má kóra yín sínú ẹrẹ̀ táwọn wèrè wọ̀nyí wà. Àwọn Fúlàní ni wọ́n ń ṣe gbogbo iṣẹ́ yìí.
wọ́n mọ̀ pé tí minimum wages bá jẹ́ 300,000 500,000 wọ́n mọ̀ pé báwọn ṣe ń fi tipátipá tìkúùkù fi mú àwọn èèyàn tó lọ ń dìbò wọ́n mọ̀ pé kò ní sí níbẹ̀ mọ́ wọ́n mọ̀ pé ìjọba ò ní lè control life àwọn citizen mọ́ ìdí nìyẹn tí wọ́n fi make sure wípé gbogbo òṣìṣẹ́ owó tó ń fún wọn owó tí ó tó jẹun lóṣù débi wípé tó bá tó àsìkò ìdìbò wọ́n á lè sọ pé òkè ìwọ gba 500,000 kò canvas àwọn èèyàn fún wa ìwọ tí ó jẹ́ bí àbí DG báwo gbà wọn tó wà ní department ẹ sọ̀rọ̀ pé a gba 2 million make sure pé wọ́n tẹ̀ fún ẹgbẹ́ báyìí ìjọ wo la fẹ́ ṣe gbogbo orí burúkú ìdí ìjọ wo la fẹ́ ṣe gbogbo orí burúkú ìdí ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin náà ẹ wò ó rọrùn fún yín láti máa fún sẹ́nétọ̀ ní 30 million sẹ́nétọ̀ tó kọ̀ máa lọ jókòó sínú AC doing nothing ẹ sọ fún mi progress wo ni Nàìjíríà ti make gbogbo àwọn official tí wọ́n kó jọ kí ni wọ́n ti ṣe ṣẹjẹ́ kó ṣe kankan ni most of them are ready to serve that country but àwọn olórí burúkú tí wọ́n jẹ́ kàbá instruction ni wọ́n fún wọn láàrin èmi àti yín a mọ̀ wípé nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu fẹ́ lọ́bẹ̀ wọ́n sọ tí mo dẹ̀ rò pé wọ́n máa nígbàgbọ́ láti túlù yẹn ṣe ṣùgbọ́n kò ṣe tún ṣe àfi tá bá ń tọra wa ìlú yẹn ò ṣe tún ṣe ṣùgbọ́n ó ṣe pín ká tiẹ̀ pín bóyá títóbi tó tóbi yẹn ló ń dẹ́rù báyìí ẹ jẹ́ kó pín kó ní kálukú máa bá tiẹ̀ lọ ẹ wo ìyàtọ̀ fi ń jà wá ọmọ Yorùbá ẹ wo àwọn ọ̀dọ́ wa our youth wọ́n mu dúrọ́ọ̀gì kiri ni wọ́n ń ṣe fraud wọ́n ń ṣe oríṣiríṣi kò hun ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti go into drugs kò hun ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti go into scam but ẹ̀yin ìjọba ẹ̀yin kẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin gangan lẹ bà yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ ẹ̀yin lẹ bà yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ create employment kò sí medical no housing for all no good road no electricity ẹ sọ fún mi kí wá ni wọ́n pè lórílẹ̀‐èdè orílẹ̀‐èdè tí ó sọ náà tí ó sì iná tó wà ní òkùnkùn tí ó sì security tí ó sì free education tí ó sì housing for all tí ó sì any benefit téèyàn ń jẹ gẹ́gẹ́ bí ará ìlú ẹ sọ fún mi kí wá ní kókó bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ nǹkan tá à ń sọ ẹ̀yin fún ara yín ẹ mọ̀ wípé àwọn olórí burúkú tí wọ́n sọ̀rọ̀ àǹdí yín tí wọ́n pera wọn ní kàbá ẹ mọ̀ pé wọ́n ti finish Nàìjíríà you know that quite alright bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ ìyá wa Olúrẹ̀mí Tinubu ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà ẹ mọ̀ pé kò sí nǹkan kan tẹ́ lè ṣe sọ̀rọ̀ Nàìjíríà ẹ mọ̀ ṣùgbọ́n nítorí pé bóyá fẹ́ jẹ́ kí wọ́n àdì president sínú orúkọ yín ó dẹ̀ ti àdì ẹ̀ báyìí but ṣé àdúrà ni gbogbo ayé ń ṣe fún yín báyìí kò sẹ́ni tó ṣàdúrà fún yín èpè kàbìtì ni wọ́n fi ránṣẹ́ àwọn labour yarí wọ́n shut down gbogbo the whole of Nigeria ń táwọn labour ń jà fún ṣé kò tọ́ ni ṣé ó tọ́ náà ó tọ́ they are fighting for their rights báwo ni wọ́n tó ń represent àwa tí àwa tó ń represent ìyà ń jẹ wá òòrí kankan ṣe sí ìwọ tó dẹ̀ ń claim pé lọ represent wa lókè òun gba 30 million per month tàbá pẹ̀lú gbogbo ìjẹkújẹ everything tẹ̀ ń jẹ more than senator mi wà salary ẹ̀ lẹ́yìn tó bá ṣí gbogbo ìjẹkújẹ tí wọ́n jẹ a month is more than 300 million tó ń bọ́ sápò senator mi ṣèbẹ́ gbọ́dọ̀ níjọ́ mẹ́ta tí wọ́n lọ ra mọ́tò fún wọn ṣé wọn ní mọ́tò kí wọ́n tó lọ síbẹ̀ ni ẹ wo bèbí ti ṣẹ́jú inú mi ti ẹ̀ dùn pé ẹni tó jẹ́ olórí labour ó sọ pé strike máa wà ó dẹ̀ ṣe bẹ́ẹ̀
ó yàtọ̀ sáwọn tí wọ́n ti ṣe sẹ́yìn tó jẹ́ wípé wọ́n á kọ̀ máa scope àwọn èèyàn, wọ́n máa parọ́ fún wọn, at the end of the day wọ́n bá ìjọba ṣe meeting, at the end of the day wọ́n á postpone ẹ̀. Tí labour bá lè pe strike tó dẹ̀ wáyé, then ó jẹ́ kí àwa ọ̀dọ́ káwa náà lè demand fún nǹkan tá a fẹ́. Ó dìgbà tá a bá jáde tán, tá a bá sọ nǹkan tá a fẹ́ fún ìjọba Nàìjíríà, ó dìgbà tá a bá jẹ́ kó mọ̀ nǹkan tá a fẹ́ kí a tó kúrò nínú ìlà ìlò tá a wà yìí. Ẹ lọ wo ẹ̀yà tó ń jẹ̀yà jù ní gbogbo àgbáyé, ọmọ Yorùbá ni. Ẹ lọ sí orílẹ̀-èdè Benin Republic, ẹ lọ sí Ghana, ẹ lọ sí Togo, àwọn obìnrin wa iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe. Tẹ bá dé Benin Republic, tẹ bá lọ sí gbogbo ilé aṣẹ́wó tó wà ńbẹ̀, àwọn ọmọ Yorùbá ni wọ́n ń ṣiṣẹ́ aṣẹ́wó. Kò sí àní-àní, àwa ọmọ Yorùbá ló ń ṣiṣẹ́ aṣẹ́wó. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Togo ló ń ṣe, Ghana nǹkankan. Àwọn leader àwọn ti tún orílẹ̀-èdè wọn ṣe, iṣẹ́ ti wà, everything ti wà. Gbogbo àwọn tọ́jú ọmọ Togo, tọ́jú ọmọ Ghana, wọ́n ti padà sílùú wọn. Ojoojúmọ́ ni Nàìjíríà ń bàjẹ́ sí. And we have all what it takes to be among the best country of the world. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin fún ara yín lẹ tún fi wá sóko ẹrú. Gbogbo ayé ló mọ̀ pé kò kí ń ṣe election ló kùn Nàìjíríà kù nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n náà fẹ́ lọ fún president. Nísìnyí báyìí bàbá ẹ ti di president nísìn, kí ni wọ́n jẹ́ kẹ́ ṣe? Wọ́n jẹ́ kẹ́ ṣe anything. Tí ó bá ṣe pé tí ó bá tẹ̀ ń ṣe wẹ́ṣà ọ̀kọ̀rọ̀ àwọn Fúlàní yẹn, ìyẹn máa jẹ́ second video tí màá ṣe lè ní. Now ẹ wò àwọn tó máa ṣiṣẹ́, for example ẹni tó jẹ́ teacher, ó máa teach láàárọ̀ di ọ̀sán di ìrọ̀lẹ́. Kò ṣe pé nígbà táwa ń lọ sí school about 15-20 years ago, táwa ń lọ sí school, àwọn teacher ó máa ń fún wọn ní staff bus máa ń wà. Tó bá ti dọ̀sán báyìí, teacher tí ó bá ní mọ́tò staff máa gbé wọn á lọ já síwájú ilé ẹ̀. Ṣé yẹn wà mọ́? Kò sí mọ́. Kò dẹ̀ ń ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò allocate ẹ̀, àwọn kan ló ń kówó yẹn sápò. Teacher tó máa kọ́ yín, teacher tó máa kọ́ ẹ̀yin politician, tó máa fi lè rò pé ó fẹ́ di governor, ó fẹ́ di president, ó fẹ́ di councillor, ó fẹ́ di senator, ó fẹ́ di house of assembly. That the same teacher tó sọ ẹ́ di nǹkan that made you. Teacher mi wà tó bá yọ táàsì kúrò nínú sálárì ẹ̀, owó ẹ̀ ò wọ 50,000. Ó dẹ̀ máa san wọlé lọ́dún. Á san wọlé. Mọye táwọn landlord ń gbélé lẹ̀ lẹ́kọ̀ọ́ nísìn. Káfí kó ṣe example. Torí bẹ́ẹ̀ ni wọ́n ti ń generate owó tó pọ̀ jù. Káfí Lagos State as example. A room ní Lagos State, mi sọ pé ó máa pa lọ́sẹ̀ kọ̀ǹtẹ́nù yàrá ẹyọ kan ṣoṣo tí ò ní toilet, tí ò ní kankan, tó jẹ́ pé ó máa lọ lo public toilet tàbí toilet tílé yẹn bá kọ́ fún gbogbo èyí tẹ̀ ń gbé ní face me and face you. It's nothing less than 300,000 in a year. 300,000. Ó máa sanwó ná. Teacher mi ìbọmọ mẹ́ta bímọ mẹ́rin, ó bímọ márùn-ún. Òun lè ṣe máa láwọn teacher tí wọ́n wà corrupt. Teacher mi wà, ó máa gbé meat pie wá sí school á wá tà. Ìwọ tó bá jẹ́ student, ó gbọ́dọ̀ ra kankan mí ní ìgbà táwa wà school ó ṣẹlẹ̀. Teacher wa, ìyá kan wà tí wọ́n pè ní Mrs. Ọládẹ́yìndé. She is a very good teacher to me. Then she is a very good teacher. Wọ́n like me gan because I'm a very brilliant student. Mo dẹ̀ jẹ́ student tó wà generous, tí mo dẹ̀ wà loyal. Gbogbo àwọn teacher school mi ni wọ́n like mi, wọ́n fi mí ṣeré. Mo rántí ìyá kan Mrs. Ọládẹ́yìndé. Ìyá yìí ó máa kó pop-off, ó máa kó buns, ó máa kó meat pie, wọ́n á kó oríṣiríṣi nǹkan wá, wọn ò bí ẹ̀dá kó má rà. Tí ìyá yẹn ò bá tà tán ní break time, èèyàn kankan ò ní jáde lọ oúnjẹ, nǹkan tẹ́ máa jẹ nìyẹn. Ìwọ tó bá túra, wọ́n máa tà fún ẹ láwìn, wọn ò dẹ̀ bí ẹ̀rẹ́ kó má rà. Ìjọ́ kejì ò gbọ́dọ̀ mú owó wá. Tó bá tún mú owó wá ìjọ́ kejì, tó bá tún owó rà, wọ́n á tún tà fún ẹ láwìn, wọn ò dẹ̀ bí ẹ̀dá kó má rà.
teacher yẹn máa jókòó báyìí ní tó bá di break ojú ló máa fi bá yín sọ wọn bí aláìyá ẹ̀ rí o gbọ́dọ̀ rà ẹ wo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá lè blame àwọn teacher yẹn a lè blame wọn teacher tó ń gba 50,000 owó tó fi wọ mọ́tò wá sí school ni owó tó fi wọ mọ́tò wá sí school in a month kò ṣe kàrémí ìyá yẹn ń gbé ní sáìdì Matogun gbà yẹn Matogun lọ́hùn ó dẹ̀ ń wá Ságége wá ṣe school tí o lè blame wu teacher yẹn ṣèbí ìyá ilé yìí nǹkan tá a tiẹ̀ sọ nípò ń tajà fún wa teacher mi wà owó ló máa béèrè wọn bí ìyá ẹ̀dá tó bá fún lówó ò lè pass ó ń ṣẹlẹ̀ ní higher institution tó bá fún teacher lówó ó máa ní carry over a lè blame àwọn teacher yìí the government made that to happen ìjọba ló jẹ́ kí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ okay for instance okay àwọn míì wà wọ́n á máa blame ọlọ́pàá tẹ́lẹ̀ ni mo máa ń bá wọn blame ọlọ́pàá ní Nàìjíríà now I don't blame Nigerian police I don't blame Nigerian army I don't blame immigration I don't blame custom I don't blame all security agency anymore ẹni tó jẹ́ pé at the end of the month 50,000 ni wọ́n á fún wọ́n ní wọ́n bá yọ tax wọ́n bá yọ kinní kan wọ́n bá yọ pension wọ́n bá ṣe oríṣiríṣi wọ́n á fún ní 50,000 ká tẹ̀sọ́ pé ó ń gbé yàrá kan pẹ̀lú ọmọ mẹ́ta á sanwó lé 300,000 50,000 times 12 èlò nìyẹn that is about 600,000 lọ́dún salary ẹ̀ tá bá yọ 300,000 owó lé kúrò ńbẹ̀ á kún 300 báwo làwọn ọmọ ẹ ṣe fẹ́ máa jẹun every month ó lọ́mọ mẹ́ta ẹ má gbàgbé o àwọn ọmọ yẹn máa lọ sí school ó máa lọ school ó máa ra ìwé school ó máa ra textbook àgàgà tó bá tẹ̀ tí wá lọ́wọ́ tó wà ní higher institution babalágbòbe nìyẹn ẹ wo gbogbo àwọn nǹkan yìí the country is not working ẹ lọ wo Dubai they have the best citizenship in the world quote me wrong tí ó bá tẹ̀ ṣe the best one of the best wọ́n á wà ní 1 to 2 torí àwọn ni wọ́n wà ní number 1 tẹ́lẹ̀ Saudi ẹ lọ wò ó pé o kò tiẹ̀ jọmọ ìlú yẹn lásán o fẹ́ kàwé ni o from primary 1 to ma be graduate that will become a graduate free of charge tó bá tún lẹ́ni course tó fẹ́ study tí school yẹn tí ó ní trust me school yẹn tún máa gbé ẹ ìlú yẹn tún máa gbé ẹ travel out free of charge wọ́n máa sanwó flight wọ́n á sanwó everything wọn ò dẹ̀ ní nǹkan tí Nàìjíríà ní crude oil nìkan ló ní epo nìkan ló ní kí wọ́n tó dictate epo Dubai desert ni mo wà very sure pé tó bá jẹ́ pé Nàìjíríà ní desert pẹ̀lú àwọn leaders ta ní desert náà sì la máa wà dì sí now kẹ wo bí ìlú yẹn ṣe rí ìlú yẹn ti dibi tí gbogbo ayé fẹ́ lọ because they have a good leader tó bá ní citizenship ìlú yẹn gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí gọ́ọ̀mẹ̀ntì bá ta epo ó ní iye tó jẹ́ tàwọn ọmọ ìlú níbẹ̀ tó máa lọ directly to their bank account oríṣiríṣi allowance tó bá jẹ́ elder statement tó bá jẹ́ pàgbàlagbà ní tó bá jẹ́ àgbàlagbà ní lẹ́yìn tó bá gba pension ó tún ní àwọn gratuity tó wọn máa sọ fún ẹ every month does that happen in Nigeria ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wá dúró nǹkan tí Nàìjíríà ní ẹ wá dúró nǹkan tá ní still yet ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ tàbá wá ní ká pín kẹwàá máa ní ká má pín pẹ̀lú kan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò bẹ́tà ká pín ṣé kò bẹ́tà ká pín ẹ jẹ́ n play fídíò kan fún yín màá play fídíò kan fún yín sí mo níyàwó méjì
ọmọ mẹ́rin ẹ wò ata 500 ẹjọ́ ẹni èèyàn mélòó ń fẹ́ rà bí ilé wa 500 ẹ̀ ọkọ̀ 500 ata 50 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ́fíìsì ẹrù kan kún lẹ́yìn wàhálà ti wà Nàìjíríà wàsíwàsù ẹ wò mẹ́rin tata sí mẹ́rin 500 ẹ pín Nàìjíríà àdékẹ́ pín Nàìjíríà kò sí kan tó jẹ́ Nàìjíríà mọ́ ẹ pín. ẹ tún fídíò yẹn wò. mo níyàwó méjì ọmọ mẹ́rin ẹ wò ata 500 ẹjọ́ ẹni èèyàn mélòó ń fẹ́ rà bí ilé wa 500 ẹ̀ ọkọ̀ 500 ata 50 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ́fíìsì ẹrù kan kún lẹ́yìn wàhálà ti wà Nàìjíríà wàsíwàsù ẹ wò mẹ́rin tata sí mẹ́rin 500 ẹ pín Nàìjíríà àdékẹ́ pín Nàìjíríà kò sí kan tó jẹ́ Nàìjíríà mọ́ ẹ pín. ẹ̀yin náà ẹ wò kí ni ìdí tí wọ́n ṣe yarí pé Nàìjíríà ò gbọ́dọ̀ pín torí wọ́n mọ ṣégè mẹ́wàá tó ń ṣe fáwa mẹ̀kúnnù ni wọ́n mọ ṣégè mẹ́wàá tí wọ́n ṣe fún wa. ẹ̀yin náà ẹ wò orílẹ̀-èdè tó lépo tó ní crude oil tó ní everything gbogbo tọ́lọ́run fún yàn ni Ọlọ́run fún wa lórílẹ̀-èdè Nàìjíríà but torí wípé àwọn tó fún wa lómìnira wọ́n fọwọ́ tún fún wa lómìnira wọ́n fọwọ́ sì gbà padà. nígbà tá a ti wá mọrú eléyìí tẹ́yìn tẹ́jẹ́ lídà wa ti wá mọrú eléyìí tọ́lọ́run dẹ̀ ti ṣe bákan ẹ ti bọ́ sí power kí ló ṣe wá le fún yín láti make sure wípé ẹ jẹ́ kí a lómìnira torí pé fẹ́ jẹ́ káwa ọmọ Yorùbá kú sóko ẹrú. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kankan mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo wa jọ wà lóko ẹrú ni o we are all in oko ẹrú. ẹ jẹ́ ká dókè polówó ọjà fún ẹ̀yin tí ẹ bá nídìí láàólà bitter tea gẹ́gẹ́ bí mo ṣe máa ń polówó ẹ̀ ní gbogbo ìgbà gbogbo àdìlá mọ̀ wípé láàólà bitter tea ó jẹ́ egbògi tó jẹ́ wípé ó ń jẹ́ bí iná apá àti wèrè láàólà bitter tea ó jẹ́ egbògi tó jẹ́ wípé ẹni tó bá ní prostate cancer tó bá ní egbò àdá àjínà tó bá ní kí ìwọ tó bá lè kanlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ kí ìwọ tó jẹ́ wípé tó bá gun orí madam ká tó rí ìṣẹ́jú márùn-ún wàá ti dàtọ̀ owó ẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin nǹkan burúkú ni ká má tanra wa. ìwọ tó bá wá fẹ́ àdódùn tó fẹ́ oríṣiríṣi nǹkan tó mọ̀ pé yes o lè fi enjoy ara ẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin pé láàólà bitter tea pè wọ́n sórí phone number tí mo fẹ́ pè yìí pè wọ́n sórí +234 80 26 26 5000 +234 80 26 26 5000 láàólà bitter